Asubillahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Ogun fibroid tí gbogbo wa mọ̀ sí oyún ìju. Ẹ gbìyànjú kẹ́ gẹ́tì akọ kọ́hún tí wọ́n fi mọ́ ń ṣe ọbẹ̀ yọ̀ kọ́hún àti òbú òtóyọ̀ àti abèrè kọ́hún òbú òtóyọ̀ abèrè ẹ gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tẹ́ bá ti gún pọ̀ ẹ dà sínú ọsàn wẹ́wẹ́ tó jẹ́ original. Kí ẹni tó ní oyún ìju tó ní fibroid yìí kó máa mú gáàsì kan láàárọ̀, gáàsì kọ́pù kan láàárọ̀, gáàsì kọ́pù kan lálẹ́, kó máa lò bẹ́ẹ̀ every day bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run yóò rí àyípadà, yóò yọ dànù tán lára ẹni bí sinillahi ta'ala. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán, ládá tàbá rí ibi iṣẹ́ yìí number 1 kọ́lọ̀ mo lọ bá Fọdílátù Sheikh Al-Imam Al-Busayri ọ̀nà Ogun. Number 2 tó bá ṣiṣẹ́ yìí tán àbí kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123 214254. Account number fáwọn aláìní 0123 214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ fi fídíò ìránṣẹ́ fún gbogbo àwọn tó bá ní oyún ìju yányán, tí wọ́n ní oyún ìju, tí wọ́n ní fibroid, ẹni kan gẹ́ẹ̀tì èso abèrè. I think it's umbilical seed. Abèrè, èso abèrè ṣá, abèrè tó máa fi ń ṣàgbo yẹn, àti akọ kọ́hún àti òbú tóyọ̀. Wọ́n lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná bí èlùbọ́, ẹ dà sínú ọsàn wẹ́wẹ́ original. Kẹ́ni tó ní fibroid náà máa mú gas cup kan láàárọ̀, gas cup kan lálẹ́. Bismillah. WhatsApp number wa ní +27 61 295 6389. Ẹ WhatsApp wa wà lórí YouTube, àwa káàkiri bẹ́ẹ̀. Fún ẹnikẹ́ni tó bá dẹ̀ ní ìpèníjà lórí ẹni sickness, àbáìsàn, àbí disease, àbí spiritual problem, ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Spiritual and Health Department. Ẹ fi fídíò ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn. Kò síbi tẹ́ bá wà tí ẹ bá wà tí items wa ò lè dé bí sinillahi. Àdúrà gbogbo wa gbà, Ọlọ́run ní dá wa láàmú. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +27 61 295 6389. A wà lórí YouTube lórí Global Dahiratu Dhikrlahi Islamic Organization. A wà lórí Facebook bẹ́ẹ̀, a wà lórí Instagram bẹ́ẹ̀. Masalamu wa ila liqai.